Yoruba Cinema Legacy TV. We are fulfilling our promise. We are bringing you a true Yoruba classic of 2004. That movie is titled Opa Agemo. Sorry, it was not pronounced right. The best we can pronounce is Opa Agemo. It's an historical movie and it's brought to you by AT Investment Nigeria Enterprise Limited. Like we promised, we'll be digging up our movies to show on this channel. So with the help of NAD Investment Nigeria Enterprises Limited, we were able to let us show this movie to you. This movie of Opa Agemo is filled with deep lessons, culture, and timeless storytelling. Opa Agemo takes us back to the roots of Yoruba tradition, exploring the mysteries of an ancient star. Exactly, ancient star. If you like horror movies, suspense movies, you will definitely like Opa Agemo. I really look forward to your comments to see how you enjoy this whole movie. This Opa Agemo is a story of power, betrayal, and the struggles of those who dare to uncover its secret. Alright, I will not take your time too much in this analysis. So, very soon, before you know it, the whole movie is gonna be uploaded. So this is just the trailer. So can you stay tuned as I share this unforgettable journey with you? Right here on Yoruba Cinema Legacy TV. Ọ̀pá ti wà ní 1850, 1870. Oh boy, go easy láti get. Ó ti yẹ. But I gotta get it. Fact, sorry, mo ti try gbogbo possible best fún mi. Ṣé wàá rí nǹkan náà àwọn 8 possible ti rẹ pé ọ̀bọ yẹn orí ẹ̀ pé gan. Gbogbo àwọn idán kan ló ti bá mi yọ jáde láàfin àti àwọn ibùkún tó yẹ pé mi ti ẹ̀rù kó lè rí. But eléyìí kò lóye rárá. Ṣé lè rí ọ̀rẹ́? Ṣé àgbọn kan tí n bá lè lose iṣẹ́ yìí ó máa dùn mí gan torí owó tó wà lórí ẹ̀ kì í ṣe owó kékeré $25,000 times 160 ṣí. a máa jẹ́ bí 4 million. 4 million àtúwálé lórí ẹ̀ gbẹ̀mí lágbèrè màlúù. oníṣòwò nìkan ló máa dùn tó bá dùn àtún dùn èmi náà so àgbọ̀dọ̀ lose ẹ̀. àti ẹni lose ẹ̀ ni. agbọ́dọ̀ mi sọ pé àwa ọ̀pá yẹn rí. Torí sórí bí ṣe jókòó ìkàn fún mi sílẹ̀ sometimes kí n ronú àwọn boys tí bá fi kúrò níbí tí n lọ rí àwọn boys tí n bá bá bọ̀ mi làjà gbogbo Bíọ́lá ó ti ṣe é ṣe. torí mo trust ẹ náà but kí ni ẹ le gan torí ó máa yẹ kókó máa ń bìbì láago ó disturb mi ṣé o dá ẹ lójú. ó gbọ́ àwọn tó sọ fún mi ó ti ṣe é ṣe tí wọ́n á gbọ́ akúkú ṣe é ṣe mo mọ̀ Bíọ́lá akúkú ṣe é ṣe mo mọ̀ ló ń kọ́ lónìí. torí mo gbàgbọ́ bá ṣe é ṣe a máa gbọ́ pa ẹ̀ a dẹ̀ máa rí ọ̀pá ẹ̀. ok inú mi ti lọ́lẹ̀ jẹ́ at least. ó lọ́mọ kan tó ti ń pè mí látara ló kàn disturb mi lẹ́ẹ̀kan lọ́wọ́. ayé sáré lọ. ó ná malẹ́kọ̀ọ́. bíbí tó kàn dá síbẹ̀. ó ná malẹ́kọ̀ọ́. ayé sáré lọ. wo
Má dúró síbí báyìí. Ikú tó bá pa mí máa rí dáadáa bí ìwọ dúpọ̀ yẹn mọ́. Báwo ni mi lọ fi mí lẹ̀? Ẹnu mú gbó náà, àkúṣe àwọn alábìsí náà gò. One time. Take come out. Yeah, bono. Listen. Hey, Biola. Pastor Gas said that this other bag. Yeah, Tosin. Má bínú pé mo dá ẹjọ́ jẹ rẹ̀. Sórí ọ̀rọ̀ pátí ó bá mi sọ yẹn kò yẹ. Mo ní interest. But sórí lọ́jọ́ yẹn mo rí pé busy so mi lè dá dúró kí n máa fọ̀rọ̀ máa wọ́ ẹlẹ́nu jù. Mo ṣe ní kó dúró dè mí lálẹ́ ká lè sáré sọ́kẹ́ tó máa lọ sí hostel yẹn kò yẹ. Náà mo fẹ́ kó sọ ọ̀rọ̀ gan fún mi lórí ọ̀pá yẹn bọ́pá yẹn ṣe jẹ́ àti bó ṣe rìn. Anyway, meet Bisi, cosmate mi. Àjọ ń ṣe research lórí iṣẹ́ náà ni. Àwa náà ní problem tó pọ̀ díẹ̀ lórí ọ̀pá yẹn. It's like pé àwa náà àti mọ̀ exact location tọ́pá náà wà. But I can't much about it. Have you Bisi? Yes, he's right. The only thing táwọn náà tiẹ̀ need nsìn ni pé a fẹ́ ní current picture ọ̀pá tá à ń wí. Gbogbo research táwọn náà ti gbá sẹ́yìn. Old pictures la kàn rí, but we want to have something new, just a new picture. Anyway, kí n support ọ̀rẹ́ nǹkan tí èmi gan need nìyẹn. Mo kàn fẹ́ kí n rí ọ̀pá yẹn face to face kí n lè ní picture ẹ̀ lọ́wọ́. Ṣó yẹn sìn? Excuse me, can I ask a question? Yes. Mo rò pé ọ̀pá tá à ń wí kọ́ ló ń kọ project tiẹ̀ lé lórí o. No. Okay. You see, bẹ́ẹ̀ ṣe rí mi. Mo lè pera mi ní researcher but kò ṣe kó bóyá course mi nìyẹn but you see man like tí n bá ń gbọ́ anything tó bá jọ mọ́ antiques bí nǹkan tó bá jọ mọ́ history archaeological findings ó máa ń mú èmi náà in fact n tó jẹ́ leader of my team ó ti ready láti gbé 500,000 naira sílẹ̀ cash. 500,000 naira? Yes. 500,000 naira. Of course. Just like that? Just like that. For anybody or group of people, tó bá lè mú wá débi tí ọ̀pá yẹn wà ká kàn ní picture lọ́wọ́ ó tán. Leader group máa lówó gan gbà yẹn. Yes. 500,000 naira. Wọ́n máa lówó gan ni o. Ṣẹ̀rí nǹkan tí èèyàn bá fẹ́ tó bá wúyàn kò sí nǹkan tó lè nà sí láti rí pé kí ní ẹ̀jẹ̀ tiẹ̀. Bẹ́ẹ̀ nàbí? Ó mọ kó tó máa ṣẹlẹ̀. In the course of our own research, tá bá rí anything tó new, my colleague here, Tosin, ó máa get back to you. Ṣùgbọ́n ní number? Number one. Oh, okay. No problem. So we'll call you. My phone number one. So ṣe mú lè continue.
When you get outside. Mo yó mo bara jẹ́ ní pátápátá lánàá ẹ̀ wá mo sọ fún ẹ. Mo kàn fọ́nbù náà máa fọ́nbù lánàá ẹ̀. Ẹ ò tún wá fọ́nbù náà jù bẹ́ẹ̀ lọ. Ṣòkan rẹ̀ mi nígbà tí mo rí pé mo gbọ́ ọmọ ẹ̀ ká dẹ̀ ẹ̀ wọlé ká ṣe gbogbo tó yẹ ká ṣe mo ti rí pé mo ti wá ń kọjá yìí mi kọjá level. Mi ṣe withdraw nìyẹn o. Ẹ ṣe dùn náà Ṣọlá jẹ́ ìkan báyìí tí mo ń ta sí ẹ̀. Dúró ṣé mo sọ wọn kan fún ẹ nípa pé bẹ́ẹ̀ lóun ti gbọ́ nǹkan lórí ọ̀pá ẹ̀. O sọ fún mi náà máa yìí. Má bínú mi mọ́ bẹ́ẹ̀ ń jẹ́ kó yé mi pé òun ti gbọ́ nǹkan kan àti rọ́nà àbáyọ lórí ẹ̀ o. No wonder tí bẹ́ẹ̀ fi pè mí. Ó pè é ó sọ fún mi máa bá mi bí nìyà. Kò ní pẹ́ tó máa débi nìyẹn ó máa wá bí mo trust Ben mo wájú ẹ̀. Bẹ́ẹ̀ni yàyà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni stiga bẹ́ẹ̀ni èèyàn mi pàdé. Wọ́n ní mo pè mo ti sọ fún wa mo rí àwọn students kan wọn láwọn history làwọn ní ṣe nǹkan kan mẹ́yẹn lójú tèmi ọmọ kankan tó ti yẹn sìn wọ́n ṣàníyàn pé àwọn. ọ̀la pé mo ṣe lè pákẹ́tì sí that one bẹ́ẹ̀ ilé ti tán. I'll take it tomorrow morning. Ariwo ni mo gbọ́ iná. Àwọn ẹranko lásán ni wọ́n ṣe tí wọ́n ní àbọ̀mọ̀ bí tá a wà ní. Ẹranko. Ṣé bíbá yìí safe ṣá? Bísí tó bá máa sùn kó sùn tó bá ní sùn máa rìn kiri inú gbó náà. Brother, sleep! Kí ni o gbá pa ẹ̀kún ti? Ọwọ́ náà sùn. Ẹni tí ò ní bàbá kó ká lọ. Àbí màmá ni.